Congratulations, congratulations, congratulations. Ọmọ Yorùbá kú ire. Congratulations, congratulations. Màá fọwọ́ mi yàn lógo. Màá fohùn tí mo ní yàn bàbá. Èrè kí ló lè jẹ́ fún wa? Nígbà tí a bá ti wọ̀nú ilẹ̀ lọ. Erùpẹ̀ ilẹ̀ kò lè yàn lógo bàbá mímọ́. Òṣùbà rere o, òṣùbà rere o, ọba tá ò rí, tá a rí iṣẹ́ ọwọ́ rẹ̀. Òṣùbà rere o, òṣùbà rere o, òṣùbà rere o, ọba tá ò rí, tá a rí iṣẹ́ ọwọ́ rẹ̀. Òṣùbà rere o. Ọmọ Yorùbá, Ọlọ́run tún ti ṣe. Eléyìí kí ṣẹ́mọ̀ pé gbogbo tí mo sọ láti jọjọ́ yìí, àwọn bí nǹkan tẹ́kọ̀ọ́ lòkè bí àwọn pọ́sìkò, eléyìí tọ́lọ́run tún ṣe fún wa lásìkò yìí. Ẹ̀yin dẹ̀ ń sọ pé kí ni bàbá Akíntóyè ṣe, kí ni Sunday Igboho ṣe, kí ni Yorùbá World Media ṣe, kí ni home media ṣe, kí ni gbogbo àwa independent media kí láti ṣe. Ẹ súnmọ́ bí kẹ wá gbọ́. Kábíyèsí Elédùmarè, kéèyàn wá ríwo eléyìí kó wá ní kó sọ lọ́hùn, ikú ti pa àwọn ìtìsín. Òṣùbà rere o. Ẹ máa bá mi pín, ẹ máa pín kẹ máa pè ó wọlé, ẹ máa pín, ẹ máa pín kẹ máa pè ó wọlé. International body kan tuntun ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Yorùbá nation, kódà wọ́n ti admit wa. Ọlọ́run ò ṣe kọ́kọ́ dùn mí pé mi mú orí kọ ni. Ẹ máa pè ó wọlé, ẹ máa pè ó wọlé, ẹ máa pè ó wọlé. Ìròyìn rere tún ti balẹ̀ gìjà. Ẹ dẹ̀ sọ pé bàbá yìí ò ṣiṣẹ́, ẹ dẹ̀ sọ pé bàbá Akíntóyè ò ṣiṣẹ́. Gbogbo yín dẹ̀lẹ̀ gbogbo wa dẹ̀ láyé eléyìí tá gbọ́ eléyìí. Kábíyèsí Elédùmarè, ọba àṣàkẹ́ ayé, ọba àṣàkẹ́ ọ̀run. Kábíyèsí Elédùmarè, Ọlọ́run ṣé mo dúpẹ́ o, Ọlọ́run ṣé mo dúpẹ́ o. Gbogbo àwọn ọmọ Yorùbá dúpẹ́ lọ́wọ́ ẹ Ọlọ́run tó jẹ́ kí ojú tì wá. Kí ni nǹkan tí mò ń sọ̀rọ̀ nípa ẹ̀? Kódà tó bá ní orúkọ míì téèyàn lè dà lẹ́yìn ìròyìn rere, ohun mi bá pè. This is a very 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 good news. Lára àwọn news káwọn ọmọ Yorùbá ti ń dúró dè, lára ẹ̀ ló balẹ̀ jìgà yìí. Gbogbo alamẹgbẹ́ tí wọ́n pè ní àbí kí máa ti sọ síta ni. Ẹ sì máa pè wọlé náà. Ẹ jọ ẹ máa pè wọlé, ẹ sì máa wọlé, ẹ máa pè wọlé, ẹ máa 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 comment. Ẹ tẹ̀ kọ́kọ́ máa comment. God bless Professor Banji Akíntóyè. God bless Chief Sunday Igboho. God bless Yoruba nation. God bless Yoruba land. God bless World Media. God bless home media. God bless YSL media. God bless all media. God bless all independent media and bodies. Ọlọ́run ṣe yìí. Olúwa ṣeun. Olúwa ṣe léyìí. Bí mo ṣe rí news yẹn, àyà mi ṣe gbìm. Eléyìí ti lágbára. Gbogbo wa la mọ̀ pé ní 2020, àbí kí má sọ látòrí kí n gbé síta báyìí. Wọ́n ní gan ní áfíjí ìròyìn kò tó àbójúbà, kò tó. Fúdí èyí, màá wá gbé news jáde. I'm going to bring it from its source. Èmi ti mọ̀ nǹkan tó wà bẹ́ẹ̀ o, but torí àwọn kan wà doubting Thomas ni wọ́n. Tí wọ́n bá rí nǹkan báyìí, tí wọ́n bá fojú wọn rí, wọ́n á gbà pé wọ́n ní nǹkan yẹn. Torí irú wọn bẹ́ẹ̀ ló fẹ́ gbé jáde. Kí lẹ rí?
kí n zoom ẹ̀. This is UNPO àbí kí ni túmọ̀ UNPO? Unrepresented Nations and People Organization. Ẹ lè lè contact website wọn lórí unpo.org. Wọ́n rí confirm that Yoruba nation is still with them. Wọ́n gbé ìròyìn kan jáde pé they recognize Yoruba nation through the leadership of Professor Banji Akintoye. Kódà gan bàbá give speech ẹ máa rí sí. Mo fẹ́ zoom ẹ̀kẹ́ lè rí dáadáa. Sherry, honey, welcome. Báwo wá fẹ́ jù kí ní mobile tí ó wà níyẹ̀? Mo fẹ́ jẹ́ kẹ́ fi ojú yín rí gbogbo tí mo ṣe yìí o. If not, kò jẹ́ kó le tó yìí. Sherry kan tí wọ́n kọ síbẹ̀. Welcome speech by Professor Banji Akintoye. Sherry abẹ́ẹ̀rí welcome speech by Professor Banji Akintoye ní UNPO. Ọlọ́run ò ṣe òòjá yóò gbórúkọ rẹ lẹ́nu wá. Ọlọ́run ò ṣe òòjá yóò gbà láàfíà wa lọ. Mo sọ fún yín pé bàbá yìí ṣiṣẹ́. Ẹ tú wá wò. Ìgbà tí wọ́n kọ́kọ́ apply ní 2020, mo máa bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ Sherry. UNPO welcome new member. Meet the Yoruba nation. Ẹ wá jẹ́ kí wá kà nǹkan tí wọ́n sọ. Wọ́n ní UNPO welcome new nation. Meet the Yoruba nation. The XV General Assembly of the Unrepresented Nation and People Organization so that the UNPO welcome 5 new nations. The 4th new member to be welcomed was the Yoruba nation, representing the Yoruba people of West Africa. The Yoruba nation has just joined officially the UNPO because they want the Yoruba people to be able to exercise their right to self-determination, which they aren't able to do as a part of Nigeria. Ṣé gbọ́? Ṣé rí pé èèyàn máa tún ìwé lẹ́yìn á tún wá máa ní bàbá Akíntóyè òṣìṣẹ́. Àti apply ní 2020 láti become member. Wọ́n tún wá rí confirm list yẹn ní èyí pé Yoruba nation is part of UNPO. Ẹ̀dẹ̀ ń sọ fún bàbá Akíntóyè òṣìṣẹ́. Kò tán síbẹ̀ o, kò ṣe kí ni? Kò tán síbẹ̀. The Yoruba people number over 44 million, making them the largest homogeneous people in Africa. The majority of this population, around 40 million, is located in Nigeria, where the Yoruba make up 15.5% of the country population. Most Yoruba people speak the Yoruba language, which is the most widely spoken Niger-Congo language. Ṣé ibẹ̀ yẹn ní Niger ní Congo, Yorùbá ni wọ́n sọ jù níbẹ̀. Congo language. They share the same language and culture. Yoruba identity is primarily linguistic rather than ethnic, and they include both Christian and Muslim and traditional worshippers. Ẹ máa gbọ́ o, the Yoruba people occupy a clear territory and have their own distinct nation. Have their own. Mo sọ fún yín pé bàbá Akíntóyè silent worker. Olóyìnbó gan sọ
Only walk in silence. Let your victory make noise. Àtúnṣì máa rí àwọn ajá onítìrì tí wọ́n tún ṣì máa jáde o. Tí wọ́n tún ṣì máa sọ nonsense báwọn tẹ́lẹ̀ onítìrì. Pẹ̀lú àdúrú kan tó ṣẹlẹ̀ yìí, kábíyèsí Elédùmarè, ọba àjọkẹ́ ayé, ọba àṣàkẹ́ ọ̀run. Ẹ máa gbọ́ o. The Yoruba people occupy a clear territory and have their own distinct nation. When Nigeria became an independent country, little consideration was given to the Yoruba people distinctiveness and separateness from other people of Nigeria. As part of Nigeria, the Yoruba people have suffered under governments that are fundamentally hostile to them and which have allowed countless attacks on the Yoruba people to happen with impunity. The UNPO believe that the Yoruba people should be allowed to exercise their right to self-determination as they have a right to do so. Ẹ máa rí pé gbogbo nǹkan tí mò ń sọ yìí abẹ́ ẹ̀ ní Dúpẹ́ Onítìrì sá sí. Ó sọ pé òun fẹ́ lọ gba dọ́kúmẹ́ǹtì kan wá tó máa jẹ́ kó fi àwọn èèyàn sílẹ̀ kó máa ṣe nǹkan tó bá ń ṣe. Rí pópónù ni láti 2020 làwa ti ní dọ́kúmẹ́ǹtì lọ́wọ́ tó dẹ̀ jóun ló fà á tí Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì ò ṣe lè stop nǹkan tá à ń ṣe. But nígbà tí Dúpẹ́ Onítìrì dé tó gbé jàgídíjàgan wọ̀ tó ń declare nation tí ò ti wà recognize. And that is a treason act. Kò sẹ́ni tí ó mọ̀ ọ́nù gbogbo wa. Ó declare country without any document. Àwọn ta ní document lọ́wọ́ gan, a sì ń tò legally. Ẹ máa gbọ́ o. Currently, the Yoruba nation region is the wealthiest lólówó jù in Nigeria, containing 8 Nigerian states, 5 of which are in the top 10 wealthiest of the 36 states in Nigeria, including the economically important state of Lagos, which itself alone would be the 5th largest economy in Africa, where it independent the region is extremely rich in natural resources, the exploitation of which make up the largest part of the economy. Agriculture is also an important part of the economy. The Yoruba nation have joined the UNPO to see what avenues are available to have them. The Yoruba nation have joined the UNPO to see what avenues are available to have their voices heard, to assist in their quest for self-determination. Yoruba nation is an amalgamation of many Yoruba self-determination groups, suffering authentic representation and defense of the value, rights, and demand of the Yoruba indigenous people. The UNPO warmly welcome the Yoruba nation to its membership and look forward to working with the Yoruba nation over the coming. Watch the welcome speech by Professor Banji Akintoye. Video evidence yìí wà tó wà lórí wẹ́bsáìtì video evidence ó wà lórí wẹ́bsáìtì UNPO tí ó kìí ṣe àwa la rìkọ́ọ̀dù ẹ̀ fún ara wa. Irú tí Falẹ̀ ti ṣe tó parọ́ fún gbogbo ayé póun lọ sí United Nations tí ó dẹ̀ lọ sí anywhere tó wọnú toilet tó gbé fóònù tó rìkọ́dà rẹ̀ níbi sẹ́mínà tó lọ tó parọ́ pé United Nations ni. Ẹ lọ tẹ UNPO ẹ tẹ̀ sórí YouTube official channel UNPO ni ó máa gbé wá fún yín. Bàbá wa Banji Akintoye wọ́n ti ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́. Mo máa bẹ̀rẹ̀ sí ní ka àwọn oríire tá ti ṣe sẹ́yìn tí a lè tún sì ṣe lọ́wọ́lọ́wọ́. Màá bẹ̀rẹ̀ sí ní kà fún wa nísìnyí. Ó dẹ̀ ní voice note kan náà tí mo fẹ́ play tẹ́ máa fi mọ̀ pé yes, Bàbá Akintoye is a God sent. Professor Banji Akintoye
started it in 2018 with we his follower. The flag ìdẹ́rí tí gbogbo wa ń pín káàkiri nísìnyí tí Dúpẹ́ Onítìrí náà ń gbé kiri as flag òmìnira. Bàbá Akíntóyè ló invent ẹ̀. Bàbá Akíntóyè leadership Bàbá Akíntóyè ló create flag yẹn. Lára àwọn oríire tí bàbá wa Bánjí Akíntóyè tí wọ́n ti ṣe lára ẹ̀ ní flag tẹ́ẹ̀rí yẹn. The flag we are using was created and designed by the leadership of Professor Bánjí Akíntóyè. Professor Akíntóyè took Yoruba nation to UNPO. Ṣèbẹ́ wọ́n ti pé mo sọ fún yín pé àwọn fúnra ara wọn ni wọ́n gbé Yoruba nation lọ sí UNPO. Ó di àṣeyọrí kèlò, ó di méjì. We under the leadership of Professor Bánjí Akíntóyè started the rally and awareness. Àwa táwa lábẹ́ Bàbá Akíntóyè, àwa la bẹ̀rẹ̀ pé ká jáde ká lọ máa pariwo kí gbogbo ayé mọ̀ pé new nation kan tó ti wà tẹ́lẹ̀ fẹ́ jáde kúrò lábẹ́ Nàìjíríà. Ó di mélòó? Ó di mẹ́ta. The world has been looking into issue before Onítìrí came. Kí Onítìrí tó dé làwọn àjọ àgbáyé ti mọ̀ pé kọ́ńtì kan wà tó ń pè ní Yorùbá nation tó fẹ́ jáde lábẹ́ Nàìjíríà. Òun ló fi dọ́gbọ́n rán olórí burúkú ọmọ Dúpẹ́ Onítìrí wá pé kó wá káńtà pé kó wá dà nǹkan tá à ń ṣe. Àwọn àjọ àgbáyé ti ń gbé ọ̀rọ̀ wa yẹ̀wò pé òkè ṣé nǹkan tí wọ́n tẹ́ńdà yìí ṣó tó kọ́ jáde lábẹ́ Nàìjíríà àbí kò tó bẹ́ẹ̀, ṣé kọ́ lọ àbí kọ́ má lọ. Wọ́n ti ń gbé ọ̀rọ̀ wa yẹ̀wò. Ẹ bá gbọ́ o. We started all legal documentation on Yoruba nation. Pé èèyàn fẹ́ to ìwé là ń tò kí Dúpẹ́ Onítìrí tó dé. Ìwé tóun parọ́ pọ̀ òun ní lọ́wọ́ yìí, àwa tí ń tò kí Dúpẹ́ Onítìrí tó dé. Up till now, kò dẹ̀ ní kankan tó lè show as fact pé nǹkan tóun ṣe lélẹ́yìí. We flew the first and only drone at United Nations. Nígbà tí wọ́n ń ṣe àjọ àgbáyé, a fly drone tó jẹ́ pé kò sẹ́ni tó bíi kó dánwó ẹ̀wò ní all over the world kó wá síwájú United Nations kó wá fly drone. Àwa ṣe látara wípé àwa nígbàgbọ́ wípé àwọn nǹkan tá à ń ṣe. Drone ta fly yẹn, a fly yẹn newspaper gbogbo àgbáyé dẹ̀ gbé pé àwọn ẹgbẹ́ kan wà tó jẹ́ Yorùbá nation. Àwọn àjọ kan wà tó agitate fún òmìnira. A dẹ̀ fly drone ta fly ìjọ kìíní àná. Gbogbo tí a fi flag Yorùbá nation sórí drone yẹn, a dẹ̀ fly yẹn níwájú United Nations gangan. A fly lọ sórí òkèlè yẹn. Gbogbo newspaper àgbáyé ló máa gbé. Gbogbo news platform àgbáyé ló gbé. Kò ṣe àwa la ẹ̀ṣẹ̀ record tá fake things.